Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olúyinká tí ẹ ti ẹ kú dédé bó ṣe dáadáa ni mo bá yín. Ẹ̀yin ọkùnrin kan, mo fi ipò yẹ kẹ́ ti wake up kẹ́dẹ̀ ti máa gbọ́n lórí ìkànnì yìí. Nígbà tó bá wà ní the same station pẹ̀lú ìyàwó or pẹ̀lú ẹni tó ń fẹ́, bóyá tó lọ fún visiting or tó lọ fún visit, tó dẹ̀ dédé tó dẹ̀ padà síbi tó ti wá, tó wá sọ fún ẹ pé òun lóyún. Nígbà tóbìnrin bá sọ fún ẹ pé òun lóyún, tẹjọ dóra yín tó lóun lóyún, níbi tí ojú làdé yìí, tó dẹ̀ lẹ́bí níbi tó wà, kó tó fẹ́ máa sanwó ọmọgọ̀, kó tó fẹ́ máa send owó tó máa sanwó ọmọgọ̀. Kí ló dé tẹ́ ẹ̀ ṣe lè ní kí ẹbí yín kó tẹ̀lé obìnrin yẹn lọ, kẹ́ lọ ṣe blood test, kẹ́ tẹ̀ kọ́kọ́ mọ̀ pé ó lóyún. Lẹ́yìn yẹn, bọ́mọ ẹ bá ti ń jáde nínú ẹ̀jẹ̀, kẹ́ ẹ ṣe DNA. Tí ò bá dẹ̀ jáde nínú ẹ̀jẹ̀ kó tó máa sanwó ọmọgọ̀, kó tó máa sanwó gbèsè tó jẹ lọ́rùn tó wá san láyé, ẹ ṣe lè wá ọ̀nà tó fi máa mọ̀ pé ìwọ gangan ló fún obìnrin lóyún. Mo sọ fún yín pé oríṣiríṣi ète ló kún àwọn obìnrin. Ẹ má sanwó ọmọgọ̀, má lọ wọ one chance. Wàá lóbìnrin níbì kan, wàá kọ̀ lọ fún visiting, wàá dẹ̀ lọ wàá padà, á dẹ̀ sọ fún ẹ wípé òun ti lóyún. Ìwọ náà dẹ̀ wà so stupid and gullible, wàá máa send owó sí, ó ti di bàbá ọlọ́mọ lójú ẹ̀. Ó ti gbàgbé pé obìnrin lè sọ fún ẹ pé òun lóyún kó jẹ́ pé ìwọ kọ́ ló ní. Ó ti gbàgbé pé obìnrin lè má lóyún bẹ̀ kó fún ẹ ní impression pé òun ti lóyún, kó dẹ̀ padà lóyún lẹ́yìn tó sọ fún ẹ pé òun lóyún, kó dẹ̀ jẹ́ pé ẹlòmíì ló lóyún bẹ̀ nígbà tó rí pé ìwọ ló ní upper hand, ìwọ ló lówó, ìwọ ló ní nǹkan tó lè fi tọ́ ọmọ tó wà nínú ẹ̀, á dẹ̀ kì mọ́ ẹ lọ́rùn. Ṣé nǹkan ṣe yín ni? Ibi tí ojú làdé yìí, ẹ máa wà ní abroad, ẹ wá dóbò ní Nàìjíríà, ọmọ Nàìjíríà wá sọ fún yín pé òun lóyún, ẹ̀yin náà dẹ̀ gbà pé ó lóyún. Nígbà tẹ́ bá ti ná owó tó ti dó bí oṣù mẹ́fà, wá sọ fún yín pé oyún jábọ́, ẹ mọ̀ pé ẹ ti stupid, ẹ mọ̀ pé wọ́n ti lo orí yín. Kí ló mú oyún jábọ́? Oyún tí ò jábọ́ lóṣù kìíní, lóṣù kejì, lóṣù kẹta, lóṣù kẹrin, tó wá dóṣù kẹfà tó jábọ́. Ìwọ náà dẹ̀ gbà pé ó jábọ́, ó mọ̀ pé bóyá ó ti lù ẹ́ tán, ó ti rẹ́ lómi tó máa fi replace ẹ, ló fi sọ fún ẹ pé oyún jábọ́, dẹ̀ ti mọ̀ pé at that point ó máa bínú, ó máa mọ̀ pé rọ́ lòun pa, kò dẹ̀ máa bá tiẹ̀ lọ. Ẹ̀yin náà dẹ̀ gbà bẹ́ẹ̀. Obìnrin á sọ fún ẹ pé òun lóyún tí kì í ṣe pé bóyá ẹjọ́ ń gbé, tó máa ń wálé wá do ni o, á dẹ̀ wá sọ fún ẹ pé òun lóyún. Ìwọ náà dẹ̀ gbà bẹ́ẹ̀, wàá dẹ̀ bẹ̀rẹ̀ sí ní máa náwó pé ìyàwó mi ti lóyún àbí girlfriend mi ti lóyún, wàá dẹ̀ ti gbà pé ó ti lóyún lóòótọ́. Ṣé nǹkan ṣe yín ni? Ṣé nǹkan ṣe yín ni? Ẹ mọ̀ pé nígbà míì níbi tí àwọn obìnrin burú dé, wọ́n lè fẹ́ size ẹ up. Oyún lè má sí lára wọn rárá. Oyún lè má sí lára obìnrin rárá kó fẹ́ size wọ ọkùnrin up pé kó o mọ bó ṣe máa react. Tó bá rí pé ara ẹ balẹ̀, inú ẹ dùn pé òun lóyún, ó lè padà lẹ́yìn tó sọ fún ẹ, tó ti rí pé ara ẹ balẹ̀, á lọ wẹ́lòmíì tó máa fún lóyún, tó ti rí pé o fẹ́ oyún. Ó dẹ̀ ti mọ̀ pé o ti dúró láti look after òun pẹ̀lú oyún tóun ní, á wá padà lọ wẹ́ ẹlòmíì tó máa fún lóyún tí ò ní jẹ́ kó má dẹ̀ gbé oyún yẹn fún ẹ. Ẹ jẹ́ kó rí yín pé náà ilé ayé ti lajú ju bẹ́yìn ọkùnrin mi ṣe ń ṣe bí pé ẹ pọ̀ dà lọ. Tóbìnrin bá sọ fún ẹ wípé òun lóyún, tó bá ìtura dé fún ẹ, tó bá ìrọ̀rùn dé fún ẹ, kó tó bẹ̀rẹ̀ sí ní máa sanwó ọmọgọ̀ níbikíbi tó wà, má bàa dùn, kò gbé yọ sí lójijì ni. Òun délé báyẹn ló ń ṣe test ni. Wàá dẹ̀ ṣe pé bóyá wọ́n ló fún lóyún, bóyá ẹ̀jẹ̀ ẹ ló fún lóyún, kó tó bẹ̀rẹ̀ sí ní máa náwó. Ayé ti gbòòrò ju pé kó wà ní station kan kó kọ̀ wálé fún visit, kó o dẹ̀ padà lọ kóbìnrin sọ fún ẹ pé òun lóyún. Tí obìnrin bá rí wípé olówó lọ́wọ́ ó gbé dání, òun tọ́jú òun, kò dẹ̀ tí ì lóyún fún ẹ, ó lè sọ fún ẹ pé òun lóyún. Tó bá dẹ̀ ti rí reaction ẹ pé o welcome ẹ, o ti ready láti take òun lóyún, ó lè lọ ẹlòmíì lè fún lóyún kó dẹ̀ kẹ oyún yẹn sí ẹ lọ́rùn, because ó rí pé òun wá oyún, ó dẹ̀ ti rí pé ìyá oyún jẹ́, ó dẹ̀ ti rí pé o máa welcome ẹ̀ tó ń bá sọ pé òun lóyún, á dẹ̀ lọ wẹ́ lòmíì tó máa fún lóyún, á dẹ̀ kẹ sí ẹ lọ́rùn, wá dẹ̀ máa tọ́jú ẹ̀. Nígbà tó bá ti rí pé bóyá àṣírí fẹ́ tú, á sọ fún ẹ pé oyún ti jábọ́, o dẹ̀ ní gbúrú ẹ̀ mọ́. Bọ̀ èyí tó bá rí pé àṣírí ò tú, á gbé oyún yẹn fún ẹ. Tó bá ti wà outside tí ìyàwó ẹ wà, tó bá dìdì àbí girlfriend ẹ wà tó dìdì sọ fún ẹ pé òun lóyún, tẹ́kọ̀ létí ibi táyé dé yìí, kó wálé kó wá ṣe test, kó mọ̀ pé wọ́n ló lóyún, kó tó bẹ̀rẹ̀ sí ní máa sanwó ọmọgọ̀. Kó tiẹ̀ gbà ṣúọ̀ pé lóòótọ́ lóyún wà ń bẹ̀,
nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n á sọ fún yín pé àwọn lóyún nítorí pé tó bá ti rí pé èyí tó bá lẹ́mìí Ọlọ́run nú tí ò lè jẹ́ kẹ́lòmíì fún òun lóyún á sọ fún ẹ pé òun lóyún wàá dẹ̀ máa sanwó ọmọgọ̀ yẹn títí bí oṣù 7 wàá ti rò pé òun expect ọmọ ó lè sọ fún ẹ pé òun ní forced labour ó lè sọ fún ẹ pé nǹkan kan ṣẹlẹ̀ ó kúkú sí ń bẹ̀ ó lè sọ fún ẹ pé oyún jábọ́ ń gbọ́ mọ̀ pọ̀ dẹ̀ ní ẹ pé ìwọ tó kọ̀ sọ fún ẹ ṣé nílé ayé yìí sí obìnrin kan kàn lánàá sọ fún ẹ pé olóyún wàá dẹ̀ gbà bẹ́ẹ̀ láì tiẹ̀ má ṣe findings ẹ tí kì í ṣe obìnrin tó ń bá gbé nítorí pé o kò lọ visit o kò dé o kò sọ o kò kódà kó jẹ́ ìyàwó ẹ tẹ́ ẹ̀ ríra for years tó kò dédé délé tó dẹ̀ padà lọ tó dẹ̀ lóun lóyún padà wá kó wá ṣe test padà wá lẹ́sẹ̀kẹsẹ̀ kó wá ṣe test kó dẹ̀ ensure pé ìwọ ló ní oyún yẹn lóòótọ́ padà wá kó wá mọ̀ pé lóòótọ́ ló lóyún a mọ̀ pé ìyàwó ẹ̀ ni ìwọ ló láti look after oyún ẹ̀ but ẹ jọ símú ẹ má tọra yín ó ti lọ for some years ẹ jọ sípò mọ́ padà wá ó bó tiẹ̀ lè gbá ẹ wá wà sure pé ìwọ ló lóyún torí anything can happen ayé ti gbẹgẹ́ ẹ má máa tọra yín tí ìbárí mi ò kí ń sọ ìwọ tó mú ẹjọ́ yẹn wá bá mi mo fi pé nǹkan kan nọ́ọ̀kì lórí ẹ kí lo expect obìnrin tó mọ̀ pé òun ò lóyún fún ẹ tó dẹ̀ mọ̀ pé ìyá oyún ń jẹ́ á sọ fún ẹ pé òun lóyún náà after tó bá ti di pé ó ti ń súnmọ́ time tó fi pé òun bí ó yẹ kó bímọ tó ti gbà ẹgbẹ́ tó ti gba nǹkan tó fẹ́ gbà tán tó fẹ́ discard ẹ̀ àwọn tó fẹ́ discard ẹ̀ á sọ fún ẹ pé oyún jábọ́ àbí kó sọ fún ẹ pé òun ní first labour nígbà tó ń dé hospital òun bí ọmọ and that is it kò sí nǹkan tó fẹ́ ṣe sí má gbàgbé o ipe obìnrin tó bá sọ fún ẹ pé òun lóyún tí ò dẹ̀ lóyún àwọn fámìlì ẹ máa mọ̀ ń pẹ̀ bí àwọn ìyá àwọn ẹ̀gbọ́n àtàbúrò ẹ̀ wọ́n jọ máa gbá ẹ pọ̀ ni ìgbà tóyún tó bá sọ fún ẹ pé òun ní first labour àbí òun ní nǹkan kan ṣẹlẹ̀ oyún jábọ́ bó o bá lọ bèrè lọ́wọ́ fámìlì ẹ̀ di same orin náà jọ máa kọ di same orin náà jọ máa kọ fún ẹ wọ́n á sọ fún ẹ wípé lóòótọ́ ló lóyún wọ́n á ti nǹkan tóun ògùn ò sọ fún ẹ wọ́n á sọ fún ẹ pé Ọlọ́run mà ló yẹ ó mà ti kú tán kíní yẹn máa gbẹ̀mí ẹ̀ tán ṣe ló ń bleed ìwọ gan wàá tún ra mílò wàá ra bọ́nfìtà wàá ra ṣúgà kẹjẹ́ kó rí yín pé ẹ̀yin ọkùnrin ẹ wake up ẹ jẹ́ jí kúrò nínú oorun tó bá ti fi obìnrin sílẹ̀ tó ti pẹ́ tó jàjà lọ́lé tó bọ̀ ṣé bẹ́ẹ̀ lóyún ṣe ń dúró sáré èèyàn tó wá sọ fún ẹ pé òun lóyún tó wá ń kígbe káàkiri pé ó ti lóyún ọjọ́ tó bá ti sọ pé òun lóyún lọ wá owó kó padà wá kó wá ṣe test kó dẹ̀ make sure pé wọ́n ló lóyún kó tó bẹ̀rẹ̀ sí ní sanwó ọmọgọ̀ torí nígbà míì obìnrin máa test ẹ pé òun ti lóyún tó bá rí i pé o welcome ẹ ó dẹ̀ rí i pé oyún lòun lè fi rí nǹkan gbà lọ́wọ́ ẹ kò dẹ̀ sóyún nínú ẹ ṣùgbọ́n ó parọ́ fún ẹ ó dẹ̀ ti ná owó yẹn ó ti ń feel in anticipation wípé ó fẹ́ bímọ oyún ti ń grow ẹlòmíì ó lè lọ wá oyún níbòmíì á dẹ̀ kẹ́ mọ́ ẹ lọ́rùn ẹ jẹ́ kó rí yín pé ẹ wake up tí ì bá rí mi ò kí ń sọ mo lè má lè sọ story tó wà ń díẹ̀ fún yín bọ̀ mo wá fi ṣàríkọ́gbọ́n fún ẹ̀yin tó kù ni tó bá ti fi obìnrin lẹ̀ for years tó jàjà wá lé tẹ́ dóra yín tó wá lọ tán tó lóun lóyún tẹ́kọ̀ létí kó padà wá test ẹ̀ ọ kó pàdé obìnrin kan tó yẹ pé o ti ń sọ fún pé òun wọ́mọ tó wá dé ló tó kọ̀ délé tẹ́ dóra yín bí ẹ̀ẹ̀mejì tó padà lọ tó lóun lóyún padà wá má jẹ́ kí owó tó máa fi padà wá rí kó o ṣe test ẹ̀ kó dẹ̀ make sure pé wọ́n lo lóyún má jẹ́ kó wọ́n ẹ̀ tó bá ti ṣe tán kó padà lọ even at that gan obìnrin sì lè ṣe nǹkan ó sì lè kò sí ọgbọ́n tí ò sì lè dá so ṣùgbọ́n tí ẹ ṣe padà wá kó mọ̀ pé owó tó ń ná owó ọmọ owó oyún tó o fún ni kó má lọ máa tọ́ oyún olóyún fún ẹni tó lóyún tó bá yá kó lóyún má wàá béèrè olú ẹ̀ kó má wàá gbá ẹ tì sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ kó rí yín pé ẹ wake up má tanra ẹ kó o fobìnrin lẹ̀ for years kó o padà dé kókò dó lẹ́ẹ̀mejì kó lóun lóyún kúrò náà padà lọ sí bèèzì ẹ kó dẹ̀ fi ipò tọ́jú ọmọ tó bá ṣọ́ra ọmọ ọlọ́mọ ló máa tọ́jú mi ì ní pé gbogbo wọn ò pọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn tó máa ṣe nìyẹn padà wá kó wá ensure pé lóòótọ́ ló lóyún ìwọ́dẹ̀ ló lóyún bò má gbọ́kàn sí obìnrin míì tó bá ti rí pé ó láìkọ ọmọ ó fẹ́ bímọ ó dẹ̀ rí wípé bó o ṣe lọ yìí o kò sóyún nù ó ṣeé ṣe kó má fún un látẹ̀ńṣọ̀ mọ́ á sọ fún ẹ pé á kọ́kọ́ jù sí ẹ tó bá ti rí pé o welcome ẹ báyìí o gbà báyìí ó lè lọ wẹ́lómi tó máa fún lóyún ó ti mọ̀ pé wàá tọ́ kẹjẹ́ kó rí yín pé ẹ wake up kúrò nínú oorun yín ẹ má jẹ́ kóbìnrin kan ti ọ ẹ má fúnra yín wá ọmọ ẹ má fúnra yín wá wàhálà síra yín lọ́rùn oyún da mi ní gbogbo obìnrin ló lè ṣe
bọ́ pẹ̀lú nǹkan tí mo lálẹ̀ fún yín, tó bá ti lọ for years tó fobìnrin lẹ̀, tó padà wá do láàárín ọjọ́ méjì, tó lo bí oṣù kan lé àbí ọ̀sẹ̀ méjì ńlé, tó do tó padà sí bèzì ẹ tó lòun lóyún, má jẹ́ kí owó tó fi máa padà wá ṣe test ẹ̀ pé lóyún, pé wọ̀dẹ̀ ló lóyún, má jẹ́ kó wọ̀n ẹ̀, má jẹ́ kó wọ̀n ẹ̀, má jẹ́ kó wọ̀n ẹ̀, torí pé o ò lè mọ̀, kò sí nǹkan tó fẹ́ fi mọ̀ bóyá obìnrin yẹn gan ti lóyún kó o tó dé, kò dẹ̀ sí nǹkan tó fẹ́ fi mọ̀ bóyá láftà tó sọ fún ẹ pé òun lóyún ló lóyún. Padà wá kó wá ṣe test. Tó bá dẹ̀ jẹ́ obìnrin tí kì í ṣe ìyàwó ẹ̀ tó jẹ́ girlfriend ẹni tó sọ fún ẹ pé òun tó lọ tán tó sọ fún ẹ pé òun lóyún, ní tí ò bá ti lè mú ẹ ṣe test kó o tó do láti mọ̀ wípé kò lóyún kó o tó do, padà wá kó wá ṣe test ní anywhere tó bá wà, kó o ṣe test pé wọ́n ló lóyún inú ẹ̀, kó dẹ̀ ṣe test pé lóòótọ́ ló lóyún. Tó bá tiẹ̀ ń tọ́jú ẹ̀ bóyá along the line tóyún jábọ́ àbí tó lọ dọ́gbọ́n sí torí pé kò fẹ́ fẹ́ owó ọwọ́ ẹ̀ ló fẹ́ gbà, wàá mọ̀ pé o ò ṣèná sí bá àṣà pé oyún tó o fi síbẹ̀ òun ló ń tọ́jú. Má jẹ́ kéèyàn kan fi ẹ̀kọ́ tanná fún ẹ. Tó o bá ti gbọ́n lórí ètò yìí ò lè gbọ́n mọ́. Má fúnra ara ẹ, má tọmọ lọ́mọ fúnra ara ẹ, má fi owó ara ẹ jó kífà, má ṣèná sí bá àṣà o, kí ìgbẹ̀yìn ẹ kó má bàa padà sunkún, kó má bàa padà pòṣé. Mo mọ nǹkan tí mò ń sọ, mo lè má lè fún yín ní ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, bọ̀ má fọkàn tán pé ṣebí òun ni ìyàwó tó ti fi sílẹ̀ for 7 years, for 5 years, tó kọ̀ wá láàrin ọ̀sẹ̀ méjì tó lóun lóyún. Tó o bá ti lè ṣe test kó o wò pé kò lóyún kẹ́ tó dóra yín, tó o bá ti lọ tó bá lóun lóyún, padà wá kó wá ensure pé wọ́n ló lóyún, kó ṣe test fún, kó dẹ̀ ṣe test fún, kó make sure pé oyún ẹ̀ ni. Tó bá jẹ́ pé girlfriend ẹni, tó o bá ti lè ṣe kó o tó do, kó o rí pé kò sóyún bẹ́ẹ̀, padà wá kó o mọ̀ pé wọ́n ló lóyún, ẹ̀jẹ̀ ẹni, kó tó máa ṣèná sí bá àṣà o, kó o má bàa ké yá àláwù yá àyàsẹ̀ nígbà tó bá yọ jókà fún ẹ. Èyí ni mo mú wá fún yín láàárọ̀ yìí. sabarikolo.com, ẹ lọ rẹ́gísítà ń bẹ̀. Ẹ káàárọ̀, mú wọn pọ̀pọ̀lọpọ̀ wọ́n sì lè sọ tata tótó, ẹ̀mọ́ bí yàn sunkún dọ̀la, alálàlálá kò kàn mí. Ẹ káàárọ̀.